Say na eyes dey pay me and wetin be this. See my head they go inside this place. This guy they give me linear cut. See. Ṣáwa, èmi sá lọ́gá rẹ̀. Bá ń lọ́dọ̀ ya bírí. Lọ bá ń kí mo ní kí kọ́ bá ń gba nọ́mbà ọmọ alájọ wa. Mo fi rẹ̀ bí tẹ́lẹ̀ tí wọ́n fi ń wé kúrọ́. Adákẹ́dùn náà. Ṣé ẹ̀kọ́ ọmọ fẹ́ẹ̀sì fẹ́ gbé ìpè báyìí? Àwọn alájọ yìí ti dé o. Ọmọ fẹ́ẹ̀sì wá gba ọlọ́mọ àkówó. Ìwọ̀n fún ni. Ọmọ fẹ́ẹ̀sì ti dé. Ṣé bá dùn pọ̀ mọ́ àìní regret? Friends. Ọ̀gá mi. Ọmọ friends. Ọ̀gá mi. Súnmọ́ bíi mọ́kànjá. Àbó ni. Ẹ̀gbẹ́ ló ní. Yóò dáa fún ọ. Dáadáa ni. Bí mo ṣe ní báàgì rẹ̀ inú mi ti dùn. Mo mọ̀ pé ó ti sẹ́lẹ́ńsẹ́. Ó ti sẹ́lẹ́ńsẹ́ o. Dákun bá mi kó gbogbo owó mi. Ìdámọ́. Mo fẹ́ ní full stop. Full stop. Mo tẹ pọ́ǹtì nìyí lọ́mọ́. Ẹ lọ́mọ́. Bá ń kówó mi. Ṣé rí? Àgbàmẹ́kò àbí kí ni orúkọ yẹn yìí? Àgbàmẹ́kò náà ni. Àgbàmẹ́kò. Wọ́n lọ mọ̀. Bá ń kówó fi ó kọ́. Àgbàmẹ́kò. Nǹkan tó ṣẹlẹ̀ sí mi ìgbàlódé kó ṣẹlẹ̀ sí. Kí ló ṣẹlẹ̀ sí ọ? Wàhálà nǹkan tó ṣẹlẹ̀ sí mi ìgbàlódé kó ṣẹlẹ̀ sí. Kí ló ṣẹlẹ̀ sí ọ? Nígbà tí mo lọ báǹkì. Dákun dúró torí Ọlọ́run kó o tó dé báǹkì kọ́kọ́ bá ń kówó mi náà. Ẹ ní sùúrù. Ẹ jẹ́ kí n máa bá bọ̀. So nígbà tí mo dé báǹkì mo fẹ́ gbowó lọ́wọ́ ẹni tí mo fẹ́ gbowó. Ẹ sì mọ̀ pé àwọn French a máa ń ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni máa ń ṣe dáadáa tí wọ́n ní mo fẹ́ travel gàmá tí mo ń sálọ France. But mi fẹ́ sálọ ni. A ti mọ̀. So ní sùúrù kí n ṣàlàyé fún ìjọba fẹ́ gbọ́ ààyè. Ok nígbà tí mo dé báǹkì mo fẹ́ gbowó. Ẹni tó fẹ́ fún mi lówó. Àmàrí lẹ̀kùn sí. Lẹ̀kùn báǹkì. Òkú automatic ni. Nígbà tí o sí ná. Nàìjíríà nígbà tí ẹ̀ ní náà níná. Ṣé rí pé nígbà tí a dé ẹ̀ báyìí lẹ̀kùn sí ẹni tó fẹ́ fún mi lówó ó wà nínú báǹkì. Wọ́n ó ti ara ẹ̀ mọ́ lébẹ̀ o. Àríwó gbà o. Wo dákun sórí lọ́rọ̀ déhùn. Inú mi dùn. Tí ọba yìí síná mo ní àwọn wẹ́dà mo sì náà bí kẹ́yà já lọ wú gbogbo ẹ̀. Tá a bá wú lẹ́kùn á sá ilé wọ̀. Báǹkì. Ọgbẹ́ ló ti wé wọ̀ ni. Ṣé yàrá yín ni? Ìhùn yàrá ti ẹni. O tó máa béèrè lọ́ọ̀ mi. Wọ́n sábà kọ́ òní jàre dákun. Èló ga ni jàre wá ṣe gbogbo níbà èló ga ni. Gbọ́dọ̀ jàre. Sọ́kẹ́ sẹ́fún mi lè ṣe ni. Èló ni. 150 naira 12 naira. Ok kọ́bọ̀ wà ń bẹ̀ mọ́ rántí. Ìró wa ń pariwo. Ọ̀gbọ́n wèrè ètò tó wípé kí n pariwo. Àní bá ti ní pọ́blẹ́mì. Kí wọ́n tẹ̀lé pé sọ̀rọ̀ ya wèrè. Pọ́blẹ́mì ti wà báyìí pọ́blẹ́mì ti wà. Sí wàhálà ni. Ọ̀rẹ́ kí ló dé? Wọ́n ó dé o. Sórí ọlọ́mọdé wọ̀dà mú o. Kéèyàn tó máa dájọ́ ó yẹ kéèyàn máa wojú. Ara sì fún mi nígbà mo ti rí irungbe wèrè tó dàbí irungbe búkọ. Mo ní òkèlè léyìí kẹtẹ sí ẹ̀fá dòwò pọ̀. Mo dájọ́ lọ́dọ̀ rẹ̀ ni o. Kọ́ bá ń kówó lórí pé báńkì ní pọ́blẹ́mù o. Ọ́fíìsà. Mo bá yẹra gbúra jò níjò ọ̀dọ̀ yàrá kẹ́ wọ́n mọ́ bá sọ̀rọ̀ ó mọ́ fẹ́ gbà lọ rẹ̀ wọ́n kù sẹ́wọ̀n ni. Iye dáadáa ni iye dáadáa ó mọ̀ kan ọ̀rẹ́ mi àgbàmẹ́kọ̀ fọkànbalẹ̀ mọ̀ lọ iye dáadáa ni mọ̀ lọ màá sanwó ẹ̀ fún ẹ kọ́ mọ̀ lọ jẹ́ mọ̀ lọ màá sanwó ẹ̀ fún ẹ mọ̀ lọ jí o mọ̀ lò máa sọ. Wà wọ́n ṣe ìgbàgbọ́ yẹn bí wọ́n jẹ́ kó mọ̀ ẹ́ sí lọ Àgbàmẹ́kò. Owó mi kọ́. Odidi ọ́fíìsà ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà. Jẹ́ kó máa lọ. Ló di ẹ̀mí o. Máa lọ ọ̀rẹ́. Ó sì ní máa lọ. Jẹ́ kó máa lọ Àgbàmẹ́kò. Ṣé máa wá sùn kan? Wọ́n ọwọ́ tí ẹ o. Jẹ́ o máa lọ. Báńkówó mi. Àgbàmẹ́kò pẹ̀lẹ́. Báńkówó mi sẹ́ báńkówó àjọ mi. A kù sí àtàárọ̀. Tí mo ní òkì mi ní ṣé òsì èrè. Àlọ́ báńkówó mi ó ní iṣẹ́ àtàárọ̀ wọ́n sọ pé mo ṣiṣẹ́ ni. Mo fẹ́ gba owó lónìí òní níparí oṣù ṣùgbọ́n tó ṣẹlẹ̀ wo èló gan lówó nǹkan náà. 150 naira 25 kobo. 150 naira 25 kobo. 150 naira 25 kobo. Kọ́bọ̀ orí rẹ ni pé mí pé ó ta bá àwọn nǹkan sí mi ló wá já kú kọ́bọ̀ mo náà ní ilé gbàgbé. Ok kì í ṣe pé mi ò ní lè fún ẹ ní owó yẹn ṣùgbọ́n àwọn kankan tó ṣẹlẹ̀ mi rí owó kí n ṣáà máa ń fọ̀rọ̀ gùn mi ìrówó gbà lónìí. Ẹ máa fún ẹ ṣùgbọ́n máa. Sọ́ọ̀sì èrè àbájẹ fẹ́ bàjẹ́ ni. Tí ó rí aláìsí pé aṣọ ọ́fíìsà ló mú dání. Kí ló kàn ní pẹ̀lú ọ́fíìsà? Ọ́fíìsà òdì lọ. Nìkan ni ayé ọ̀rọ̀ àkì tí bá tààpù ẹ ọ mọ̀ pé o ṣe ọkọ̀ wọ̀. Ọlọ́kà bá ń kó òun.